ètò gbàgede ọ̀rọ̀ ṣálágbèdè, ètò tó ń kọ́ni lọ́gbọ́n láni lóye, ó kún fún ìgbàlejò lóríṣiríṣi. èmi á yìn olúwa ọba rere tó ń ṣèkẹ́ mi, má fóhùn mi yìn bàbá mi, má fi ṣẹ́ mi yìn. mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi o. orúkọ mi ò yípadà, Ọlátayọ̀ Amọ̀kádé aka Ìjẹ̀bú, ọmọ olùkọ́ṣà àtàn ọmọ orúnmúsọlá oníkànbẹ̀lẹ̀jà, ọmọ arẹ́ gùdú, ọmọ orúnmúsọlá, ọmọ onígbò mádé, ọmọ onígbò máwọ̀, àjòjìrè ìbáwọ́bẹ̀, onẹ́run àwọn ọba rẹ̀ ni máa fi mi ṣe. mo kí yín káàbọ̀ sí ìkànnì yìí tí mo pè ní gbàgede ọ̀rọ̀ ní gbàgede. a ní lórí ètò yìí lọ́sẹ̀ tó kọjá ìbéèrè tá a jù òun ni wípé kí ni ìtumọ̀ tí Yorùbá bá sọ wípé ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ yìí kò tó wọn à ń lọ̀ dábẹ́. lórí Facebook mi Ọlátayọ̀ Amọ̀kádé Ìjẹ̀bú mo ti rí kọ́mẹ̀tì tó ti yapa, àwọn èèyàn gbà lọ rẹpẹtẹ ṣùgbọ́n ẹni mẹ́ta péré náà la fẹ́ mú. lórí Instagram handle mi Ìjẹ̀bú official àwọn èèyàn náà tún kọ́mẹ̀tì lọ, wọ́n gbà lọ rẹpẹtẹ àmọ́ èèyàn kan náà la fẹ́ mú. lórí TikTok mi Ìjẹ̀bú_424 àwọn èèyàn náà gbà lọ rẹpẹtẹ. èyí tá a fi ń ṣe yìí a fi ń yẹ ọpọlọ ara wa wò ni, kì í ṣe pé àmọ́ ìtumọ̀ tí Yorùbá bá sọ wípé ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ yìí kò tó wọn à ń lọ̀ dábẹ́, òun ni wípé ọ̀rọ̀ àárín èmi àti ẹ tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí àbí tá à ń jà lé lórí kò yẹ ká jà rárá, ó yẹ ká fi ìbínúbí ká jọ fi sọ. ìtumọ̀ rẹ̀ nìyẹn tí Yorùbá bá ní ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ náà. ṣe mọ̀ pọ́ gẹ̀dẹ̀ ní lóko ó rọ̀, tíyàn bá fọwọ́ tì í àṣubú, kódà tíyàn bá ṣẹ lórí àṣẹ. ó túmọ̀ sí pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ láàrin èmi àti lágbájá àbí ọ̀rẹ́ kò yẹ ká tiẹ̀ fi ìjà pẹ́ ta rárá, ó yẹ ká ṣe kíni ká yànyàn náà rẹ̀ ká dẹ̀ ṣe kíni kí gbogbo ẹ̀ kúrò lórí ilẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà, ẹni àkọ́kọ́ tó gbà tí òṣùwọ̀n rẹ̀ pé gangan, ẹni àkọ́kọ́ tí òṣùwọ̀n rẹ̀ pé iléeṣẹ́ wa Malicious Kitchens wọ́n ní ká fún wọn ní 10,000. ẹni kejì náà tó gbà tí ìbéèrè ẹ̀ náà tí ìdáhùn sí rẹ̀ tó kún ojú òṣùwọ̀n wọ́n ní ká fóun náà ní 5,000. ẹni kẹta wọ́n ní ká fún àwọn ní 2,500. iléeṣẹ́ wa Malicious àwọn ni wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò ibi tí a ti ń dáhùn ìbéèrè tí a ti ń sọ ìtumọ̀ òwe Yorùbá. iléeṣẹ́ yín kò ní jóná, wa Malicious gbogbo tẹ́ ẹ ti ń mówó tẹ́ ẹ ti ń fún àwọn èèyàn lágbára Elédùmarè Ọlọ́run ó jẹ́ kí ẹ máa tẹ̀síwájú. ẹ̀yin tèmi ẹ lè tẹ̀lé wọn lórí Instagram handle wa Malicious Kitchen, wa Malicious Creation, wọ́n wà lórí Instagram. àwọn náà ni wọ́n sọ pé ká fún ẹnì kíní ẹnì kejì ẹnì kẹta lówó. alẹ́ mi lẹ́ẹ̀ máa bá, ẹ̀yin lèmi náà máa rí. orúkọ mi ò yí padà, Ọlátayọ̀ Amọ̀kádé ọmọ olùkọ́ṣà àtọ̀wọ̀n orúnmúsọlá. ó tún dọjọ́ mẹ́jọ. bye. ò láìkírun ẹ o. ètò gbàgede ọ̀rọ̀ ṣálágbèdè, ètò tó ń kọ́ni lọ́gbọ́n láni lóye, ó kún fún ìgbàlejò lóríṣiríṣi.